òótọ́ ni pé agbèló làárọ̀ àlùkò lóṣù lèkélèké báyìí òun ló ní ṣẹ̀ṣẹ̀ fún ìkànnì Àrólé bàbá 1010 TV2 àwa náà kọ́ Elédùmarè ni ló ní ká máa lọ ká máa bọ̀ látàrí ìròyìn àjá àbálẹ̀ èyí tí Elédùmarè tó fi fún wa tó fi jíǹkí wa lórí ìkànnì yìí ó kú máa wọ Elédùmarè ló dirí ẹwà fákùkọ tiwa ọgbọ́n nu wa kọ́ òye nu wa náà sì kọ́ mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi pé ẹ kú dédé àsìkò yìí gbogbo ọjọ́ tó ṣe ní níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì fún ti àsìkò yìí ó kọ́ mi òyípadà àyànfẹ́ Elédùmarè olè ní jẹ́ ìròyìn fún tàsìkò yìí rèé o ẹja tún wo kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn. Ọwọ́ national emergency ní kí ẹ fi mú ọ̀rọ̀ ìpànìyàn ìpínlẹ̀ Benue o gómìnà ní ìpínlẹ̀ Benue ló bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ látàrí ètò ààbò tó ti dogun dọdẹ ní ìpínlẹ̀ Niger gómìnà ìpínlẹ̀ náà ti pàṣẹ ìkéde kónílé-ó-gbélé oníwákàtí 12 gbáko ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ kí n fi tòṣèlú bọ̀ láàrin díẹ̀ náà ẹgbẹ́ òṣèlú APC ti ta fọ́ọ̀mù alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní owó tó jẹ́ 5.5 million naira ní ìpínlẹ̀ náà. Ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ rí òkú àwọn ọkùnrin méjì kan èyí tí kò sórí lọ́rùn ẹnìkan láàrin wọn ní ìpínlẹ̀ náà. Ọwọ́ àjọ civil defence ìpínlẹ̀ Bauchi ti tẹ arákùnrin kan tó jí irin ojú rélùwéè tú ní ìpínlẹ̀ ọ̀hún. Àdó olóró tó gbàmù lójijì ti ṣekú pa ọ̀dọ́mọdékùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí àwọn mẹ́fà míì tán farapa yamayama ní ìpínlẹ̀ Kaduna. Ọkọ̀ tirẹ́là ńlá ṣekú pa ènìyàn 5 lọ́jọ́ Easter Monday àwọn ará ìlú sì bínú dáná sun ọkọ̀ náà tó tó yabo iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹlẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ national emergency ní kí ẹ fi mú ọ̀rọ̀ ìpànìyàn ìpínlẹ̀ Benue o gómìnà ní ìpínlẹ̀ Benue ló bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ìpànìyàn gbogbogbà bó ti ṣe di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Benue báyìí níbi tí àkọsílẹ̀ ènìyàn tó jẹ́ 72 láti ṣe bẹ́ẹ̀ fòfẹ̀rẹ̀ láti kúrò ní òkè pẹ̀ báyìí látàrí ìkọlù àwọn agbébọn èyí tó ń ṣe ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún ní pàtàkì jùlọ ìjọba ìbílẹ̀ Ukumu ní ìpínlẹ̀ náà ní sẹ́ni gómìnà ní ìpínlẹ̀ Benue Yasit Alia ló wá ṣe bẹ́ẹ̀ láwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ènìyàn tọ́rọ̀ kàn lágbọn ètò ààbò wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má jà fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò ìpínlẹ̀ Benue ẹ dìde kẹ́ ẹ ṣùgbà wà ìpànìyàn yìí ó ti ń ṣe bẹ́ẹ̀ di gbogbogbà àti lemọ́lemọ́ ẹ rántí wípé ní ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tá a lò sẹ́yìn yìí ìròyìn náà jáde wípé àwọn agbébọn wọn tún ṣe bẹ́ẹ̀ ya wọ ìjọba ìbílẹ̀ Ukumu ní ọjọ́bọ̀ yìí àti ọjọ́ ẹtì níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn tí àkọsílẹ̀ wọn jẹ́ 36 ní ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ó ní ìròyìn náà tún jáde wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí òkú àwọn ènìyàn míì léyìí tí òǹkà wọn tó fi jẹ́ 72 níṣe ni gómìnà ìpínlẹ̀ Benue ó ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tọ́rọ̀ kàn ó wípé ẹ kéde national emergency lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Benue báyìí wàyó ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu tó náà ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue lásìkò tó tún ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn tọ́rọ̀ kàn àtàwọn àgbààgbà tó jẹ́ àgbà tó jẹ́ sẹ́bì ní Makurdi tí ń ṣe olúlu ìpínlẹ̀ Benue ibẹ̀ ló náà ti ṣe ní àlàyé wípé àwọn ti ṣetán àti gbé ìgbésẹ̀ lórí bí ètò ààbò tó péye yóò ṣe wà ní ìpínlẹ̀ Benue àti pé kì í ṣe gómìnà ìpínlẹ̀ Benue Yasit Alia àtàwọn olùgbé agbègbè bẹ̀ nìkan ní ọ̀rọ̀ yìí kan ó kan ìjọba àpapọ̀ àwọn sì ti ṣetán báyìí láti fi ọwọ́ tó nípọn mú ètò ààbò ìpínlẹ̀ náà nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni ní ìpínlẹ̀ Benue. Látàrí ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ dogun dọdẹ ní ìpínlẹ̀ Niger gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà ti pàṣẹ ìkéde kónílé-ó-gbélé oníwákàtí 12 gbáko ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Benue Muhammadu Bago ó mà ti ṣe bẹ́ẹ̀ kéde ìkéde kónílé-ó-gbélé báyìí o fún odidi wákàtí 12 gbáko ní gbogbo kọ̀lọ̀kọ̀ndù ìpínlẹ̀ ọ̀hún ní pàtàkì jùlọ olúlu ìpínlẹ̀ náà ti ń ṣe Minna nígbà tó ń ṣe ìkéde ọ̀hún lásìkò tó ń bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ ní olúlu ìpínlẹ̀ Niger ti ń ṣe Minna ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé àyíṣe ni kí àwọn ènìyàn kí wọ́n gbọ́
iṣẹ́ ni kí àwọn ènìyàn kí wọ́n tẹ́tí wọn sílẹ̀ sí ìkéde pàtàkì yìí. Ó ní kò ní sí ìrìn láti aago 6 ìdájí títí di aago 6 ìrọ̀lẹ́ ní gbogbo ìpínlẹ̀ Benue, èyí tó ń túmọ̀ sí wípé kò nílé gbélé fún àwọn ọlọ́kadà, onímọ̀rúwá àti onímọ́tò ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ló tún ṣẹ́dún mọ́ pé àwọn ènìyàn tí ààyè lè gbà láti rìnrìn àjò pàjáwìrì ohun tó bá ní ṣe pẹ̀lú ètò ìlera àbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì míì tó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, ó ní lẹ́yìn eléyìí ẹni tó bá rúfin níṣẹ́ làwọn yóò fi ọwọ́ òfin mú, táwọn yóò sì fi ìyà tó tọ́ jẹ lábẹ́ òfin. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ìkìlọ̀ wípé gbogbo ilé tí àwọn bá ti kẹ́fín wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ gba àwọn ọ̀daràn láàyè, àwọn yóò máa da ilé náà wò, àti àwọn ààyè tó jẹ́ wípé àwọn oníṣẹ́ láabi tó ti ń ta oògùn líle ní ìpínlẹ̀ náà, gbogbo bẹ̀ ó ní àwọn yóò máa ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí, táwọn yóò sì máa da gbogbo ilé náà wò. Bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ náà pé kán mú ètò ààbò ìpínlẹ̀ Niger lọ́kùnkúndùn kó sì jẹ́ nǹkan àṣáájú ní ọkàn àyà wọn. Ó ní gbogbo ẹnikẹ́ni tẹ́ bá kẹ́fín tó ṣe irunkírun àbówọ sọkọsọ àbí òwú ìwàkiwà láwùjọ, ó ní ẹ má fi ojú àánú wò, ẹ fọwọ́ òfin gbé àwọn ọ̀daràn tí wọ́n bà ìpínlẹ̀ Niger jẹ́ gan. Àwọn lẹ́rí òun, ó ní òun kò ní sùn kò sì ní wo àfi tí àlàáfíà bá tó jọba ní ìpínlẹ̀ Niger. Ó sì ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ fún ìdí èyí. Ó ní kí àwọn tán jẹ́ òbí alágbàtọ́ kan ṣe bẹ́ẹ̀ kìlọ̀ fún ọmọ wọn, kan sì fà wọ́n létí ẹnikẹ́ni tó bá wọ sọkọsọ olùtí ni àbódi irunkírun sórí àní ẹgbẹ́ ńlẹ̀ ara àwọn tá à ń wà ní. Ó ṣe àfihàn fídíò rẹ̀ fún yín níbi tí Muhammadu Bago gómìnà ìpínlẹ̀ Niger tó ti sọ̀rọ̀ òun di mímọ̀. To rascality in Minna. Anybody that you find with barber or dreadlock, arrest him, barb his hair, and find him. Nobody should carry any kind of record again inside Minna. I have given you marching order, the security agencies. Anybody you find with a weapon, deal with him as an armed robber. So for parents, warn your children, warn your words. From this moment is 100% fire for fire. Any attempt to harass any security officer is an attempt to harass the government of Niger State. We are going to come with the full force of power of the government and descend on you. And any house found harboring criminals should be demolished. Urban Development Board, bring it down. NDLA, ADC, and other agencies clamp down on drug dealers. 0% tolerance in Niger State. And Niger State is not for useless people. Ẹ jẹ́ kí n fi ti òṣèlú bọ́ láàrin báyìí o. Ẹgbẹ́ òṣèlú APC ti ta fọ́ọ̀mù alága ìjọba ìbílẹ̀ wọn síta, ètò pè ní 5.5 million naira ní ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde iye tí owó fọ́ọ̀mù wọn èyí tí yóò jẹ́ fún àwọn ènìyàn tó bá fẹ́ díje lu ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkó ọ̀hún. Ọ̀rọ̀ náà ló jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ ọ̀hún àti akọ̀wé fún ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ náà, èyí Pásítọ̀ Cornelius Ọ̀jẹ̀lábí àti Adéọlá Jẹ̀kúngbà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ṣe ní àlàyé wípé ètò ìdìbò èyí tí ó wáyé ní ọjọ́ 12 inú oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ní fọ́ọ̀mù rẹ̀ ti wà níta báyìí. Bẹ́ẹ̀ náà ṣe àlàyé oríṣiríṣi tó rọ̀ mọ́ fọ́ọ̀mù náà, tó ṣe ní àlàyé pé àwọn tó jẹ́ olùdíje tí wọ́n bá ti kọjá ẹni 40 ọdún níṣe ni àwọn yóò mú àdínkù bá iye owó fọ́ọ̀mù wọn tí wọ́n máa rà ní 3 million naira. Bẹ́ẹ̀ náà tún ni àwọn tó bá fẹ́ lọ fún ipò kánsẹ́lọ̀ tó bá jẹ́ tọkùnrin wọ́n máa san mílíọ̀nù kan náírà, ṣùgbọ́n tó bá jẹ́ tobìnrin wọ́n máa san 350,000 naira ní ìpínlẹ̀ Èkó. Àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ náà ní ṣókí òun la ṣe bẹ́ẹ̀ tá a mọ́ wá fún wa. Ìbẹ̀rùbojo nípínlẹ̀ Èkó báyìí o pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ rí òkú àwọn ọkùnrin méjì kan tán ti gé kan lórí dànù ní ìpínlẹ̀ náà.
agbègbè ìdímù ní ìpínlẹ̀ èkó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé lọ́jọ́ àbámẹ́ta ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ pẹ̀lú bá ti sọdún mọ́ wípé ọjọ́ náà ṣekú pa àwọn ọ̀dọ́langba méjì kan ṣùgbọ́n tá padà rí òkú wọn ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday ní òpópónà ọ̀làdùn ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ tí ó ṣojú rẹ̀ nígbà tí oníròyìn Punch tí wọ́n ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ arákùnrin Lánre Àjàó ó sọdún mọ́ wípé àwọn ènìyàn yìí ni wọ́n jẹ́ olùgbé agbègbè náà ó sì dá ọ̀kan lára wọn mọ̀ tó pe orúkọ rẹ̀ ní bàbá ọjà ojúwe bàbá ọjà gẹ́gẹ́ bí ara àwọn ọmọ gànfẹ́ ìtàn máa ń káwọ́ méjèèjì sókè jansẹ̀ mọ́lẹ̀ fáwọn olówó abẹ́ni tó bá gan ọkọ̀ bọ̀bìnrin ní agbègbè náà láti tọrọ owó lọ́wọ́ wọn ó ní àwọn sì ríra lánàá òde yìí táwọn ò sì mọ̀ wípé irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ sí i bẹ́ẹ̀ ni ẹlòmíì tí orúkọ rẹ̀ náà ń jẹ́ Jamiu Raji ó náà ṣe àlàyé pé ìkọlù náà ó mú ti ìfura àwọn oníṣẹ́ láabi tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ó mú lọ́wọ́ torí pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ ní agbègbè àwọn tẹ́lẹ̀ pẹ̀lú bẹ́lẹ̀ tó ṣe wá ṣẹlẹ̀ yìí tí wọ́n tún gé orí arákùnrin náà kúrò ní ọrùn rẹ̀ níṣe ni ó gba ìfura àti pé àwọn ènìyàn méjèèjì yìí bí wọn ò tiẹ̀ dẹ́ni tí wọ́n ti gé orí rẹ̀ mọ́ ní ara wọn ṣùgbọ́n ti bàbá ọjà wọn sọ dúnmọ̀ wípé ó máa ń bá àwọn ọmọ gànfẹ́ ó máa ń bá wọn rìn papọ̀ èyí tí wọ́n sì sọ dúnmọ̀ pé ó ṣeéṣe kó náà jẹ́ ọmọ ẹgbẹ́ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ èkó náà wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó wọ́n ti palẹ̀ òkú àwọn ènìyàn náà wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ lásìkò tá a fi kó ìròyìn jọ. ọwọ́ àjọ civil defence ìpínlẹ̀ Bauchi ti tẹ arákùnrin kan tó jí irin ojú rélùwéè tú tó sì lọ gbìyànjú láti tà á ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè tápè ní New Gwaram òpópónà Gombe ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé ní ìpínlẹ̀ Bauchi ní ọjọ́ karùndínlógún nínú oṣù tá a wà yìí nínú àlàyé tẹ́ni tó jẹ́ kọ̀mándà àjọ ọ̀hún Olóyèdè Nelson ètò ṣe oṣùọdún wípé lọ́jọ́ karùndínlógún ó ní ìròyìn náà dé ti ìgbọ́ àwọn pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí irin tó wà ní ojú òpópónà rélùwé ọ̀hún wọ́n ti jí tú èyí tí ó ní iye owó rẹ̀ ó tó mílíọ̀nù 5 náírà látìgbà náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n hu ìwà ọ̀hún kó tó di wípé wọ́n ṣe ìwádìí náà dé ọ̀dọ̀ Usman Jungudu èyí tí wọ́n sọ dúró wípé ó ní ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ká mọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé nígbà tí wọ́n ṣe ìwádìí rẹ̀ fínífíní dáadáa ó jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo ó ní òun mọ̀ nípa ọ̀rọ̀ náà àti páwọn làwọn ti ya kòkí táwọn máa ń jí irin ní ojú rélùwé náà tí wọ́n máa ń jí itu níbẹ̀ tá sì máa ń tu tà fáwọn ènìyàn ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí níbi tó ti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí tá sì sọdún mọ̀ pé lẹ́yìn gbogbo ìwádìí àwọn kò sí méjì ju kó kọjú sílé ẹjọ́ lọ. kí Olódùmarè kó máa ṣàánú ẹni ní pẹ̀lú gbogbo ìjàmbá tí ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lórílẹ̀‐èdè Nàìjíríà o adó olóró kan tó tún lè ló gbàmù lójijì tó sì ṣekú pa ọmọdékùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà táwọn mẹ́fà míì farapa yamayama ní ìpínlẹ̀ Kaduna agbègbè tápẹ̀ ní Àbápà ìjọba ìbílẹ̀ àríwá Kaduna ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọdún pé lónìí tí ń ṣe ọjọ́ 22 nínú oṣù kẹrin ní nǹkan bíi aago 8 òwúrọ̀ ní ìbúgbàmù náà ó wáyé wọn ní àdó olóró ọ̀hún ọkọ̀ ti bẹ́ẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ lásìkò tí àwọn ènìyàn ń kọjá lọ tán kọjá bọ̀ lọ síbi ọrọ̀ ajé wọn tí ìbúgbàmù náà sì ṣekú pa ọmọdékùnrin méjì àti àwọn mẹ́fà míì náà fi ara pa àwọn ènìyàn tí wọ́n sọ bí wọ́n wípé wọ́n hu ìwà náà ó ní wọn kò tí ì dá wọn mọ̀ báyìí ní inú ikọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe bẹ́ẹ̀ da orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dà á láàmú ṣùgbọ́n orúkọ ọ̀kan lára àwọn ọmọdékùnrin tí ìjàmbá náà tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó ní Abubakar Muhammadu nígbà tá a sì ti mọ orúkọ ẹnì kejì lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ ní ìṣẹ̀lẹ̀ sọ níwọ̀n wípé ikọ̀ àwọn agbésùmọ̀mí tán hu ìwà náà ó ní wọ́n fi ara sin sí ìtòsí ètò sì fi pe àwọn agbófinró tán rí sí àdó olóró ní ẹ̀ka iṣẹ́ wọn àtàwọn ọlọ́pàá tó kù láti yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó sì ti yẹ agbègbè náà wò bóyá irúfẹ́ àdó olóró bẹ́ẹ̀ ó tún lè kù láwọn ààyè ibòmíì ní ìpínlẹ̀ Kaduna ìbúgbàmù àdó olóró ó ní kì í ṣe tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí ó ṣe ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn
ní orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ ní ilẹ̀ àríwá lóríṣiríṣi àsìkò tí ó ti fi ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé títí ikọ̀ àwọn Boko Haram tó lámúwá níbi ọ̀sẹ̀ tó kọjá tó ṣekú pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Borno ní báyìí o ti ìpínlẹ̀ Kaduna ohun tún lélẹ́yìí tí a kò tí ì mọ àwọn ikọ̀ agbésùnmọ̀mí tó ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ náà lásìkò tá a fi kórè yìí jọ. Ọkọ̀ tirẹ́là ńlá tó ṣekú pa ènìyàn 5 lọ́jọ́ Easter Monday àwọn ará ìlú bínú dáná sun ọkọ̀ náà wọ́n tún ya bo iléeṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìjọba ìbílẹ̀ Biliri ní ìpínlẹ̀ Gombe ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tó bọ̀ láti Yola tó sì lọ sí Gombe ní èyí tó kó oúnjẹ sí inú ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 5 lọ́jọ́ ayẹyẹ àjíǹde tí ó wáyé ní àná tí ń ṣe ọjọ́ 21 nínú oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé àti fídíò táwọn ṣe àfihàn rẹ̀ níṣe ni àwọn ọmọlẹ́yìn Kristi náà ń ṣe bẹ́ẹ̀ tó ní ọ̀wọ̀ọ̀wọ́ tí wọ́n sì ń ṣe ayẹyẹ ọjọ́ àjíǹde ní ojú òpópónà tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn tó sì ń kọrin ìyìn fún Olúwa lójijì ó ní ọkọ̀ tirẹ́là náà ló dédé jáwọ́ àárín àwọn ènìyàn ọ̀hún níbi tí ènìyàn 5 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè ní wàrà sísà táwọn 8 míì tí wọ́n sì fi ara pa yamayama nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níṣe ni àwọn ọ̀dọ́ kan tí inú bí ní agbègbè náà náà bá ya bo ọkọ̀ tirẹ́là ọ̀hún tí wọ́n sì sọ iná sí i wọ́n tún kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ inú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ fi àkókò ọ̀hún tí wọ́n fi ṣọṣẹ́ sí àwọn ilé ìtajà tó wà ní ẹgbẹ̀gbẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tá tó ti ṣe bẹ́ẹ̀ fọ́ àwọn ilé ìtajà náà kó ẹrù wọn lọ lẹ́yìn tí wọ́n tún ṣe léyìí tán náà bá tún ṣe bẹ́ẹ̀ mórílé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè náà wọ́n sọ òkò ní kíkankíkan sáwọn ọlọ́pàá tán bẹ lẹ́nu iṣẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá tá ti ṣe bẹ́ẹ̀ fi ara pa kó tó di wípé ọwọ́ àwọn ọlọ́pàá náà ó padà káwọn ènìyàn ọ̀hún. Wọ́n sọ nímọ̀ pé 9 nínú wọn náà ti fi páńpẹ́ òfin náà ti fi gbé báyìí nígbà tí wọ́n sì ń ṣe ìwádìí lórí àwọn tó kù awakọ̀ tó wa tirẹ́là tó ṣe bẹ́ẹ̀ kọlu àwọn ènìyàn ọ̀hún oná bẹ ní gbàgà àtìmọ́lé tó sì ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí wọn nípa ìkọlù tó ṣe sáwọn ènìyàn náà wọ́n ti dáná sun ọkọ̀ tirẹ́là ọ̀hún o tó sì ń bẹ ní ojú òpópónà ọ̀hún lásìkò tàbí kó ìròyìn jọ láì ṣe àfihàn fídíò tiẹ̀ náà láfi máa dágbére. ẹ káàbọ̀ padà ṣé Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlò ní kọjá ìpín ìpéjú ìròyìn náà kò jù báyìí lọ fún ti àsìkò yìí amáṣáájú kí n tó máa lọ ẹ jẹ́ mẹ́nubà kókó tí mo ti pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. ọwọ́ national emergency ní kí ẹ fi mú ọ̀rọ̀ ìpànìyàn ìpínlẹ̀ Benue o gómìnà ní ìpínlẹ̀ Benue ló rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀. a ní látàrí ètò ààbò tó ti ṣe bẹ́ẹ̀ dogun dọdẹ ní ìpínlẹ̀ Niger gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti pàṣẹ ìkéde kónílé-ó-gbélé fún ọlọ́kadà àti àwọn ènìyàn wọn fún odidi wákàtí 12 gbáko. àṣọdúnmọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ìdíje sí ipò alága ìpínlẹ̀ ọ̀hún ní iye owó tó tó 5.5 million naira. ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ rí òkú àwọn ọkùnrin méjì tó ti gé kan lórí dànù ní ìpínlẹ̀ ọ̀hún. àmúwá fún apẹ ọwọ́ àjọ civil defence ìpínlẹ̀ Bauchi ló ti tẹ arákùnrin kan èyí tó ń jí irin ojú rélùwé tó ń jí tú ní ìpínlẹ̀ náà.
àdó olóró tó bú gbámù lójijì ló ṣekú pa ọmọdékùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà táwọn mẹ́fà míì farapa yamayama ní ìpínlẹ̀ Kaduna. Nígbẹ̀yìngbẹ̀yìn àsọdúnmọ̀ pé ọkọ̀ tirẹ́là ńlá kan ló ṣekú pa ènìyàn 5 lọ́jọ́ Easter Monday. Àwọn ará ìlú sì bínú dáná sun ọkọ̀ náà, wọ́n tún ṣe bẹ́ẹ̀ yá lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè ọ̀hún. Títí di ìgbà táwọn padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 àní dòkú láṣẹ lọ́wọ́ Elédùmarè, a sì ní dẹni àkọlẹ̀bò. Ó dàbọ̀, àyànfẹ́ Elédùmarè náà lè lè jẹ́.